mo fẹ́ kí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ tí ẹ yàbá lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ àìlera tí ó padà ṣokùnfà ìpapòdà ààrẹ Muhammadu Buhari. Ẹ sọ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ fi léde ní kété tí ààrẹ jáde láyé lọ́jọ́ náà wípé ẹgbẹ̀rún mẹ́ta owó pounds 3,000 pounds làwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ ìjọba ni wọ́n ná lé ààrẹ Muhammadu Buhari ní oorun ọjọ́ kọ̀ọ̀kan ní ilé ìwòsàn ìlú London tí ààrẹ ti jáde láyé òun. Ẹ fìdí eléyìí múlẹ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó jọ bí àhesọ. Ó ṣe rí mo fẹ́ tu sọ lẹ́ẹ̀kan sí tí èmi ni mo kọ́kọ́ sọ àmọ́ ńgbà tí mo kọ́ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ ńgbà yẹn lọ́jọ́ tó kú gangan ni mo ti sọ bóyá nítorí pé Ṣòwòrẹ́ òkè ṣọ̀rẹ́ Buhari ni òun ló ṣe sọ àmọ́ tí ẹ bá lọ sí orí ìwé ìròyìn Punch lẹ́ni òun ló wà lórí ìgbàgbé àmọ́ nǹkan tí Punch tẹ̀ ń sọ ni pé ẹgbẹ̀rún yẹn lọ́nà mẹ́ta yẹn pé ó tún lé ní iye tèmi pè tẹ́lẹ̀ lówó náírà yìí ló wà nù. tí oye tí Buhari ń san ní àlàlẹ́ ó ń lọ bíi ó máa lọ bíi 10 million naira ní òru ọjọ́ kan. Buhari dẹ̀ ti wà nínú intensive care unit láti April, so tẹ́ bá ka ọgbọ̀n ọjọ́ April, tẹ́ bá ka May ọgbọ̀n ọjọ́, tẹ́ bá ka June ọgbọ̀n ọjọ́ títí wá di èyí tó fi kú ní ọ̀sẹ̀ tó kọjá, a máa lọ bí oṣù mẹ́ta. So kẹ́ multiply oṣù mẹ́ta yẹn tó that 90 times 10 million naira iye tí wọ́n máa ná nìyẹn. Tí ẹ bá gbé yẹn kalẹ̀ síbì kan, ó máa kọ́ hospital, wọ́n gba doctor síbẹ̀, wọ́n gba nurse síbẹ̀, wọ́n ní àwọn ohun ètò tó jẹ́ pé tíyàn bá lọ síbẹ̀ á lè gba ìwòsàn tí ó tó yọjú. Ẹ ṣé à ń retí kíjọba kan fèsì lórí ọ̀rọ̀ tẹ́ sọ, àmọ́ látìgbà náà àwọn ò tí ì wí nǹkan kan. Ṣé mọ̀ pé iye tó ná nínú pé ó kàn sùn síbẹ̀ nìyẹn, ìyẹn yàtọ̀ sí owó oògùn o. Ṣóyè yín owó oorun lẹ pé yín owó oorun pé kó kàn sùn síbẹ̀ níbi pé hospital yẹn tẹ́ bá sùn sí àwọn section kan, section tó wà ní ICU ìyẹn ni ó wọ́n tó yẹn ló ṣe wọ́n tó yẹn, ICU yẹn ni èyí tó wọ́n ju gbogbo àgbáyé. Iye tí wọ́n fi gbé wá sí Nàìjíríà àti kà mọ́, iye tó ń fi ṣe ìsìnkú àti kà mọ́. A tún wá gbọ́ létà wípé lára àwọn ọmọ mọ̀lẹ́bí ẹ̀, pàápàá jùlọ ẹ̀gbọ́n ẹ̀ àbí ọmọ cousin wọn, nephew wọn tí wọ́n ń pè ní Mama Daura, tí ara àwọn náà ò yá, inú hospital yẹn náà ti ń gbà wòsàn, Nàìjíríà náà ló ń sanwó tiwọn. Another former head of state. Ṣé kò ṣòro láti fìdí ẹ̀ múlẹ̀ pé Nàìjíríà ní sanwó Mama Daura? Òun ni Nàìjíríà iṣẹ́ wo ni Mama Daura ń sùn ṣe? Ṣé ń ká kòkó ni àbí ó ń ta wọn níṣẹ́? Former head of state kò níṣẹ́ wo ló ń ṣe? Kò níṣẹ́. Mama Daura bí 84 years old ni Mama Daura. Former head of state ti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ náà ó fẹ́ inú ara ẹ̀ sọ pé wọ́n jọ wà nínú hospital kan náà ni Abubakar Abdulsalam. Wọ́n ṣe discharge òun náà bí oṣù márùn-ún náà ni òun náà ń lò nínú hospital yẹn. Nàìjíríà náà ló ń sanwó títí ẹ̀. So wọ́n sọ nígbà tí wọ́n ṣe interview nígbà tí wọ́n wá pé wọ́n ṣe nìkan lọ gbé bíìlì wá ni òun pé nítorí wọ́n rò pé ara Buhari ti yá nígbà tí ó kàn di ọjọ́ Sunday ní bí aago 4:30 ní bàbá gbàgbẹ́mì mi wọ́n fẹnu ara wọn sọ pé wọ́n jọ wà ní hospital ni. Ọ̀dà ní ṣókí n ò ní fẹ́ kẹ́ ẹ mọ́ mẹ́nuba ọ̀rọ̀ ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu. Lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ìlà gbọ́ wípé ó ṣeé ṣe kí àwọn ẹbu ìfọpo refineries wa tí a ní kó padà di títà fún àwọn aládàáni lẹ́yìn tí ìjọba ti gbìyànjú àti náwó lé lórí kí wọ́n ó lè gbé dìde. Kí ni èrò yín lórí eléyìí àti àwọn àgbékalẹ̀ ètò tí ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ń ṣe? Ẹ jẹ́ ká wá wò ó báyìí, ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tí ẹ jẹ́ ọ̀kan lára àwọn olùdíje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, kí ni irú orílẹ̀‐èdè Nàìjíríà
tí ẹ ní ìran ṣé irú nǹkan bẹ́ẹ̀ ò tí ì máa ṣẹlẹ̀ nínú irú àwọn ìṣàkóso tá à ń rí àti èyí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni. iṣẹ́ nígbà mìíràn ìdí tí ó ṣe máa ń ṣe tó máa ń ta àwa lára ni pé àwa ti káàkiri gbogbo àgbáyé àti lọ sí àti gbé ní àwọn ìlú ńláńlá àti títú káàkiri àwọn ìlú tí a lè pè ní ìlú kékeré, àwọn orílẹ̀-èdè tí tó ń tẹ̀ kéré sí wa, tó ń kéré sí nọ́mbà wa. Tẹ bá dẹ̀ wo gbogbo àgbáyé ẹ máa wò pé kí ló ń ṣẹlẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà tí èmi fẹ́ kò ń ṣe orílẹ̀-èdè rocket science, àmọ́ nǹkan tí mo máa ń sọ ni pé tí irú àwọn orílẹ̀-èdè Algeria, Tunisia, àwọn bíi Egypt, àwọn orílẹ̀-èdè Ghana lẹ́gbẹ̀ẹ́ wa mi báyìí, South Africa, tí wọ́n bá lè ní iná tí ayé mọ̀ sí iná mọ̀nàmọ́ná, kí ló fà á táwa ò ṣe lè ní iná? Tí wọ́n bá lè ṣe ọ̀nà, kí ló fà á táwa ò ṣe lè ṣe ọ̀nà? Tí wọ́n bá lè ní ilé ìwòsàn, tí wọ́n lè ṣe máa ṣe àtúntò àti ìtọ́jú àwọn ọmọdé, àgbàlagbà ni o, àwọn tí wọ́n lóyún ni o, àwọn abiyamọ ni o, kí ló fà á táwa ò lè nírú ẹ̀? Àwa rí pé ó ṣeé ṣe, kó tó ṣe ń ta wá lára nìyẹn. Ó ṣeé ṣe gidi láì tẹ̀ ṣe wàhálà tó pọ̀ jù, láì gbapá láì gbẹ́sẹ̀ lọ títí kan. Àwa lè jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó máa kọ̀mpìtì pẹ̀lú àwọn orílẹ̀-èdè bí àti ẹ̀ sọ pé gbogbo àgbáyé, àti ẹ̀ sọ pé kẹsọ Nàìjíríà dé Amẹ́ríkà, àmọ́ a lè sọ Nàìjíríà dé South Africa, a lè sọ Nàìjíríà dé Egypt, a lè sọ Nàìjíríà dé Algeria, Tunisia. Ìdí tá a ṣe ń dárúkọ àbí Brazil, ìdí tá a ṣe ń dárúkọ àwọn orílẹ̀-èdè wọ̀nyí ni pé gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ dìde ní àsìkò kan náà ni pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ wọn jọ gba independence nígbà kan náà ni. In fact, South Africa ṣe gba independence ní 1994 ni, àwa ti gba independence ní 1960. Ìgbà kan wà tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ń san owó oṣù fún orílẹ̀-èdè Cuba, owó oṣù àwọn òṣìṣẹ́ wọn. Ayé ìgbà kan wà tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ń pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn Niger, Chad, ẹ̀bùdè tó wà lẹ́gbẹ̀ẹ́ abẹ́bàá Cotonou, Benin Republic. Dìsínyìí a ṣe ń fún Benin Republic náà, àmọ́ àwa fúnra wa ò níná. So kí ló fà sábà bí yẹn? Àwọn olórí wa ni. So ẹ ṣeun.